tó Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjígẹ́, ọba fẹ́rẹ́fẹ́rẹ́, ọba àdùwàpè, agbenimọ́dẹ̀yìn, afọ́nimọ́ṣèrègún, ọba alógolọ́lá ní ìlẹ́yẹ, ọ̀pọ̀pọ̀ tí gbára àdúgbò, abáwọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn. Ìbà lọ́ọ̀rẹ́ o, ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn látọ̀díjọpọ̀ àtàdéjọ kan àti fún jòróró, àwọn ọ̀sálánsólò òṣòlósálà, àwọn tẹ́wọ̀ ẹ̀nú omi sálánsólò, òjijì fìrí, ọdẹ́sápóyáró, àrògìdìgbà sákò yóò gùn, oníbàtẹ́ pèlèmọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní. Ìbà lọ́wọ́ yín àti dìmújẹ èèyàn, ajẹrun òró, ajẹdùn èèyàn mọ́bì. Ìbà o, ẹjẹ ojú mi ṣe o, ẹ má jẹ́ ń ṣe lẹ̀tẹ̀, ẹ má jẹ́ ń tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ má jẹ́ kẹ́gun ayé ogún mi lẹ́sẹ̀ o, ẹ má jẹ́ ń tẹ́ṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀ aṣọ ọ̀ka ènìyàn, ẹ má jẹ́ ń bá wọn tẹ̀. Ẹni tí máa wá ṣẹ̀ tí bẹ̀ tí ò nígbà, Elédùà dákun má jẹ́ mi ló dàn kápapọ̀ o, ó dọwọ́ yín lónìí. Bẹ́ẹ̀ náà ni ó rí fáwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé, àwọn náà ò ní dàtọwọ́ wọn ò ní bọ́, tẹsẹ̀ wọn ò ní gbọ̀dànù. Bẹ́ẹ̀ ni ọwọ́ ọmọ wọn lọ́mọ kì í tọwọ́ oníkọlà kú, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o, ẹ ní kú mọ́kọ yín lábẹ́, bẹ́ẹ̀ sì ni ọkọ yín náà ò ní kú mọ́ yín lórí. Elédùmarè ọba tó ní ìkápá ọlá yóò máa ṣàkóso lórí gbogbo ìrìn àjò ayé ẹnìkọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ Elédùmarè. Kí ni mo mú wá láàárọ̀ yìí? Kí ni mo mú wá? Tí mo mú wá pọ̀, àlàyé ráńpẹ́ ni. A ní agbára wa níyànjú lórí ọ̀rọ̀ bó o nílùú ti rí. Tẹ́ bá wò, ẹ rí i pé ọṣẹ́ tí àwọn ará abé tá à ń pariwo wọn ní gbọmọgbọmọ, ọṣẹ́ tí wọ́n ń ṣe ní Kwara State ń sìn, ọṣẹ́ yẹn nípọn gan, ọṣẹ́ yẹn nípọn gan. Àwa tá a sọ̀rọ̀ nípa ìsarun, àwọn ibì kan, agbègbè kan lẹ̀ Yorùbá bí ìsarun, bí ìlú Ìjẹ̀ṣà yìí, kí lorúkọ ìlú tàti ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ nípa níjẹta yìí, Ìfẹ̀wàrà lọ sí Ìpínrindó, àwọn ìlú wọ̀nyí tá a kẹ́fì odidi ìlú táwọn Fúlàní ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n ṣẹ́tù sí. Ó ṣàfihàn pé lódodo ni wọ́n ti pòyì ilẹ̀ Yorùbá, ó ṣàfihàn níléyìí tí ò fún àwọn èèyàn wa ní ìfọ̀kànbalẹ̀ lákòókò tá a wà yìí, torí à ń gbúrò ọṣẹ́ táwọn ará abẹ́ ń ṣe ní ilẹ̀ Gómìnà ní Kwara lápapọ̀. Ọṣẹ́ tí wọ́n ń ṣe yìí sì nípọn gan. Wọ́n ń fi aburú ṣe àwọn èèyàn, wọ́n ń dẹ̀mí àwọn èèyàn lógbodò lóníranran. Torí ẹ̀ ló jẹ́ ká máa pariwo pé gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá, gbogbo yín ẹ wá rí Ọ̀ọ̀ni kọ́pì, Ọ̀ọ̀ni kó àwọn ọmọ ogun jọ, àwọn ọmọdé tán kó jọ láìpẹ́ yìí tí wọ́n bá sọ̀rọ̀ pé tẹ́rítírì yín ò dọ̀wọ́ yín. Gbogbo ẹ̀yin ọba yòókù ẹ̀ wá rírú Ọ̀ọ̀ni ẹ̀rí kọ́pì, kẹ́yìn náà set up security apparatus ti yín náà, kẹ́ ẹ bá àwọn ọdẹ ìlú sọ̀rọ̀. Ibi tí kìíní yìí ṣe dé, ọlọ́pàá àti sọ́jà gan ò lè dúró tì wọ́n o. Ṣé ẹ mọ̀ pé à ń sọ fún yín ilẹ̀ Yorùbá, torí ẹ̀ ló jẹ́ ká máa pariwo lọ́sàá tòru. A tó bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin aráàlú àtọba ìlú, táwọn ọba ò bá ti rí ti yín rò, ẹ̀yin ẹ rí tara yín lóró o. Ìjọba tó wà ń ta ọ̀rá ayé aráàlú báyìí o. Àṣírí ibẹ̀ mo gé fún yín lénìí. Ìjọba tó wà ń ta ọ̀rá ayé aráàlú o, ẹ̀yin ni ọ̀rọ̀ náà kàn. Ọ̀rọ̀ náà kàn yín. Ọ̀rọ̀ náà ti kàn yín. Torí ẹ̀ ló jẹ́ ká máa bẹ̀ yín, ló jẹ́ ká máa pariwo ẹ̀ ní gbọmọgbọmọ. Ẹ wá ojútùú sí ìrìn àjò yìí. Kò ṣe dìgbà tí tó bá wá dojú àjò láwa máa rí ìkànnà. Wọ́n ní Yorùbá ní ẹ pọn mí lẹ̀ de òǹgbẹ.
ẹ má ṣàsùnpìyè lásìkò tá a wà yìí, mi ì fẹ́ kẹ́ ẹ ṣàsùnpìyè. Àwọn kinní yìí a ti gbọ́ ìròyìn wọn ní tí wọ́n dánwò ní Kwara níjẹta sánà tó léwu tó lágbára ní o, tí wọ́n pa àwọn ọmọdé mẹ́ta kan tó jẹ́ fìjìláńtì, tí àwọn ọlọ́pàá àti sọ́jà gan farapa yánnayànna tẹ́fíbọ̀dì wọ́n mú eré tààrà. Wọ́n rẹ́dì, àwọn prepare, ẹ̀yin náà lọ prepare. Torí ẹ̀ mo fẹ́ ń pariwo gbogbo gbà, ẹ lọ prepare, ẹ jọ nítorí ìtọ́ Ọlọ́run ọba tó bẹ̀yìn lẹ́ẹ̀kan sí, ẹ prepare. A dẹ̀ ní pé tẹ́ ẹ bá ti kẹ́fí wọn, ẹ jẹ́ kí gbogbo ayé, gbogbo ilẹ̀ Yorùbá ó mọ̀. Tẹ́ ẹ bá kẹ́fí wọn lóṣogbo, ẹ jẹ́ gbogbo ìlú tó wà lágbègbè Òṣogbo, ẹ jẹ́ wọn mọ̀. Sódà kò ní jẹ́ àwọn ọ̀ràn kan, because àwọn ìlú kéréje pọ̀ nílẹ̀ Yorùbá. Possibility dẹ̀ wà kọ́dẹ tó wà ń bẹ ò má pọ̀. Tí ìlú bá kéré, tọ́dẹ tó wà ń bẹ ò ju bí ọdẹ bíi 50 lọ, lẹ́sẹ̀ 30. Ipá yín ò lè ká wọn torí àwọn nǹkan ọparun tó wà lọ́wọ́ yín kì í sọparun ìgbàlódé. Ẹ jẹ́ kí àláti tètè wà ibi tẹ́ ẹ bá ti kẹ́fí wọn wípé tó àwọn ará abẹ́ wọn múra já o, àti rí wọn ní àbí o, ipa wa ò délé ká. Ẹ jẹ́ kí gbogbo send signal sí gbogbo ilẹ̀ Yorùbá tó kù. Àmọ́ bá ṣe rìnrìn àjò yẹn, torí ẹ̀ la ṣe ń pariwo gbogbo gbà, torí ẹ̀ la ṣe ń pariwo. Ẹ má dòde ọlọ́pàá ń bọ̀, sọ́jà ń bọ̀ o, kán mọ́ run odidi ìlú. Torí àwọn ará abẹ́ ìmúra tí wọ́n mú ni pé káwọn run ìlú kan kí wọ́n sì fi ìjọba wọn lélẹ̀ ńbẹ̀. Intention tán nínú. Wọ́n sì láwọn tí ń sponsor wọn, tí ń kó nǹkan ogun fún wọn. Gbogbo yín náà ẹ ti gbọ́ láìmọye ìgbà tó yẹ pé àwọn ọmọ Fúlàní yìí wọ́n fúnra wọn ni wọ́n ń ṣe fídíò tí wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ wípé bo làwọn ti fẹ́ ríbọn tí ìbá ṣe pé ìjọba ló kó fáwọn. Ẹgbẹ́lẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ Katsina láìpẹ́ yìí tó ń sọ̀rọ̀, ó ní bo lòun ti fẹ́ ríbọn tí ìbá ṣe pé ìjọba ló kó fóun. Wọ́n ní ṣé màálù òun lòun tà tó lọ fi ra bọn. Wọ́n sọ, wọ́n jẹ́ ká mọ̀. Àwọn àjọba tí sì ń kó bọn fún wọn yà àdájọba mọ̀. Ìtàkànmọ́ rí náà ni pé tíjọba bá tó mú wọn, ìjọba tó yóò kàn gbà bọn wọn ni wọ́n tó kó wọn sáàrin àwọn sọ́jà padà. Wọ́n làwọn ti rehabilitate wọn, tí ì ṣe méjì, tí ì ṣe méjì, tí ì ṣe mẹ́ta, tí ò sí báwí. Bóyá ìjọba fúnra wọn sì náà ń plan láti máa pa àwọn aráàlú díẹ̀díẹ̀, kò sẹ́nibọ̀dì tó mọ̀. Ìdí ni tá fi ń ké gbàjarè sẹ́yìn ọmọ ìlú. Ìjọba tí ń fọlá láyín lójú, tí ń fẹ̀tọ́ yín dùn yín, tí tó wá fẹ́ máa lu àwọn èèyàn láti dá ẹ̀mí yín lógbodò. Ẹ má gbọ́kànlé wọn o. Ẹ̀yin ni kẹ́ ẹ mójútó ìlú yín. Ẹ jẹ́ kí ààbò tó péye ẹ jẹ́ kó wà. Ẹ jẹ́ káwọn ọdẹ ó jáde. Ẹ jẹ́ káwọn ọdẹ ó jáde kí wọ́n gba ìlú wọn lẹ̀ lọ́wọ́ àwọn aráabí. Ẹ prepare bí ẹni tó ṣe tán láti gba ìlú rẹ̀ lọ́wọ́ àjogún. Mo tún pè yín lẹ́ẹ̀kan sí, ẹ lọ prepare ara yín. Ẹ gbìyànjú kẹ́ ṣe ìmúra bí ẹni tó fẹ́ gba ìlú rẹ̀ lẹ̀ lọ́wọ́ àjogún. Mo bẹ̀ yín ni. Gbogbo ọdẹ tí ń bẹ nílẹ̀ Yorùbá mò ń bá wí o. Èmi ò sọ tìlú bòmí o. Ṣé ẹ rí ń tán fojú àwọn ọba rí látàṣàṣe èpo títí lò mọ̀ àrán, gbogbo àwọn ọba abẹ yẹn wọ́n ti fojú wọn rí o. Wọ́n fojú wọn rí lọ́wọ́ báyìí o. Excuse me. A sì mọ bá àti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ tí wọ́n fi gbọ́, torí gbogbo ọ̀nà tá a ní láyé láti fi bá yín sọ̀rọ̀ kò sí lè tó gbọ́ nù yín tọ́kàn rẹ̀ yí padà. Nígbà tí wọ́n mú brọ́dà wa Ọ̀jájúní, brọ́dà wa Ẹniọlá Ọ̀jájúní ní last year,
tó jáde tó sọ̀rọ̀ tó sọ gbogbo nǹkan tó ju rẹ́rí lọ́wọ́ àwọn aráabé gbogbo yín kò sẹ́ni tó gbàgbọ́ ó lè jẹ́ ká mọ̀ pé wọ́n ń bọ̀ wá ṣe ọṣẹ́ tó nípọn pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá ó jẹ́ àmọ́ ìdí nìyí táwa náà ṣe ń ké gbàjarè láti gbà yẹn pa bẹ̀yìn ni àfàwọn bàbá wa bẹ̀yìn ẹ má jẹ́ kí ilẹ̀ wa ẹ má jẹ́ ó di tẹni ẹlẹ́ni ẹ má jẹ́ kí ilẹ̀ wa di tẹni ẹlẹ́ni o àwọn tẹ́ ń wò tẹ́ni tí wọ́n ń lẹ pósítà kiri fóṣèlú àwọn tí ò ní ọ̀la ni nílẹ̀ Yorùbá wọn ò lọ́la o tí wàhálà bá dé gbogbo wọn mọ bí wọ́n ṣe ń pásítọ̀tì wọn tí wọ́n sá lọ tẹ́ ẹ̀ ní rí wọn mọ́ wọn ò retí ọ̀la ilẹ̀ Yorùbá eléyìí táwọn ó jẹ lónìí làwọn ń wá ẹ̀yin tẹ́ ẹ nílùú ni kẹ́ ẹ múra bẹ́ẹ̀ ṣe gbàlú yín lọ́wọ́ àjogún abẹ̀yìn ni disaster tó nípọn ò tí ì ṣẹlẹ̀ sí Yorùbá púpọ̀ jù látọwọ́ àwọn aráabé mo sì mọ̀ pé wọ́n ń plan ilẹ̀ Yorùbá torí àsọtẹ́lẹ̀ ti wà lórí ẹ̀ àsọtẹ́lẹ̀ ti wà wọ́n ní Yorùbá ní àìlẹ́ni nímùsàn kéèyàn ó mu kíkan là ń mu látijọ́ yìí o despite pa lẹ́ni nímùsàn ẹni a sì ní nímùsàn bí ṣe ń mú ọmọ rẹ̀ ní fúnlélẹ̀ tó dáa àwọn ọmọ tó bí kò sí tọ́ka pẹ̀lú ẹ̀yin yòókù o ẹ̀yin ni kẹ́ ẹ mójútó ara yín lásìkò tá a wà yìí wọ́n ní gbọmọgbọmọ là á mọ rán fàdí tí òun ló jẹ mọ́ sọ́bà yìí wọ́n dẹ̀ ní ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ arọ tó bá gbọ́n ni o arọ tó bá gbọ́n yóò ti kiri sí ìràyò rẹ̀ láti wò yìí torí ẹ̀ lájú ká mọ ta yín lólobó ká mọ pè yín gbogbo yín lẹ́yìn sí káràkátà ríro báyìí ṣùgbọ́n inú ewu nílẹ̀ Yorùbá wà ẹ múra ẹ ṣọ́ ara yín gan ẹjọ́ fídíò yìí ẹjọ́ dọ́dọ̀ àwọn lọ́balọ́ba ẹjọ́ dọ́dọ̀ àwọn ọdẹ ẹjọ́ dọ́dọ̀ àwọn ìyá lọ́jà because ẹ̀rù tí ń bá ẹ̀mí jù ọjà ni ọjà ilẹ̀ Yorùbá máa kún púpọ̀ tẹ̀sí nílé dá àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ àwọn ará abédẹ́ni wọ́n ti dàpọ̀ mọ́ wa o ẹ múra sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí o kì í sọ̀rọ̀ awẹ́wà o kì í sì sọ̀rọ̀ eré wọ́n ní ikú tí máa ń pojú gbà ẹni òun ńlá ní ń pa á fún ni ẹ lọ fi ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara ẹ lọ fi ṣe àkàwé Kwara close mọ́lẹ̀ yìí o mọ́ àwọn àyókù gan ẹ wò wọ́n dáadáa ẹ wo Kwara ẹ wo orú Ọ̀ṣun ẹ wo Kwara ẹ wo àwọn ọ̀dọ́ tó sí Kwara bá pààlà bí Ọ̀yọ́ Èkìtì tí ewu rẹ̀ ó bá dé yóò le torí ẹ̀ la fi ń sọ ní gbogbo ìgbà wọn ìsọdá sókè ń bí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà nínú igbó wa ń bí tá a kíyèsí òun là ń sọ̀rọ̀ lé lórí ọ̀pọ̀lọpọ̀ wọn wà nínú igbó wa tá a ṣàkíyèsí wọn tó jẹ́ pé àwọn gangan fúnra wọn lè bẹ̀rẹ̀ láti bẹ̀ ó ní ti irú ìlú tá a sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ yìí ní Ìfẹ̀wàrà náà ti ṣarún nǹkan tá à ń gbọ́ ni pé káràkátà tí wọ́n ń ṣe ṣáṣá àwọn tó wà ṣáṣá yìí àwọn Fúlàní ló dominate ọjà yẹn a sì ń ké sáwọn ọba àṣàrun náà káwọn náà mọ́ sùn ká má sùn lé ká má fi iná sọ̀rọ̀ òrùlé sùn kábíyèsí àṣàrun àpẹ̀yìn náà o ẹ má fi iná sọ̀rọ̀ òrùlé sùn lọ́dọ̀ tí iná ń bẹ̀ yẹn o wàhálà abẹ yẹn tí ó bá búrẹ́kẹ́ ipa àwọn èèyàn níka o nígbà tí odidi ọjà bá jẹ́ ọjà Fúlàní odidi ọjà tí ò sálàkún ewu wà ń bẹ o wọn ò ṣe yọ̀ǹda tẹ́rítìrì fún tẹ́ ẹ bá yọ̀ǹda tẹ́rítìrì fún wọn ẹ ti gbàbọ̀dẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ lókè Ṣúnà nílọrin o táyì pàfọ̀njá
tàbí kógun ja Àfọ̀njá màmá bá ti yọ̀ǹda àdúgbò kan fún wọn wọn ò ríra wọn kójọ bí tí wàhálà ti máa ń dé nìyẹn. ibi tí ẹ bá ti yọ̀ǹda odidi àdúgbò fún wọn ibẹ̀ ni wàhálà ti máa ń dé. là ṣe ń bẹ̀ yín là ṣe ń ké ní gbọmọgbọmọ pé ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni o. abẹ̀yìn o àní rí àtẹ̀yìngbérù kọlọ́run ọba láàánú tó ní ìkápá ọlá alágbára lórí ohun gbogbo kó mọ̀ jẹ́ àrí àtẹ̀yìngbérù o nínú eléyìí tá à ń bá lọ yìí. ewu ń bẹ o ewu ń bẹ o àwọn èèyàn òrórun sùn wọ́n ń pè wá lẹ́ẹ̀mẹwàá because wọ́n ń rí wọ́n dẹ̀ rí pé kinní yìí yóò lẹ́yìn. àwọn ọba ti gbàbọdè already wọ́n ti ṣe mistake àti correct ẹ di problem sọ́pọ̀lọpọ̀ lọ́rùn. nígbà tí Fúlàní bá nà ká sílé kábíyèsí pé gbogbo páànù ọwọ́ wájú tó ẹni tí kábíyèsí kan òun ló ń fún mọ́lù tó fi ṣègbéyàwó ń jò ní òun ló ń fún. ṣerú Fúlàní ṣerú kábíyèsí yẹn ṣé ó sòótọ́ kò ní sòótọ́ tí wọ́n kógun jàlú ẹ̀ kò ní sòótọ́. àwọn sì ní àwọn ní intention wọn ẹ̀ lè mọ́ púpọ̀ nínú wọn ti gbọ́ Yorùbá ẹ̀yin ò sì gbédè wọn ìgbà wọn bá sọ sẹ́ èdè wọn wọ́n mọ̀ sọ ẹ̀ ní gbọ́ èdè wọn mọ́. ibi tí wàhálà ti wà nìyẹn là ṣe ń ké ní gbọmọgbọmọ pé ẹ jọ̀ọ́ ẹ dákun ìkéde pàtàkì tí ò lówó nú lélẹ́yìí tá à ń sọ yìí o ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa mójútó ọ̀rọ̀ Ṣàrun ẹ lọ bá wa mójútó Ifẹ̀ Wàrà àti Ìpendó ìlú méjèèjì ní tá a fojú rí ń bẹ̀ kì í ṣe nǹkan tó dẹrùn. aago kan òru la parí ìrìn àjò lórí ọ̀rọ̀ Ṣàrun lónìí 1 a.m. mo ti retí kọ́ọ̀lù yẹn látàná 1 a.m. lóru èní iná pè mí lẹ́ni yẹn sẹ́ndì àwọn nǹkan tó yẹ kó sẹ́ndì sí mi pé bàbá ibẹ̀ yẹn tán bá strike ń bẹ̀ àwọn èèyàn lè là á tán bá strike ní Ìṣàrun nǹkan casualty ò pọ̀ nítorí pé wọ́n ti dominate odidi àdúgbò wọ́n lọ bá wọn ní sí gbogbo ẹ̀ bí kò sí tí ò lè ṣẹlẹ̀ ní gbogbo bẹ̀ yẹn ibi tí Fúlàní bá ti wà tí Fúlàní bá ti ń lọ́ba ń bẹ̀ wọ́n ti fẹ́ gbàlúmọ̀ yín lọ́wọ́ nìyẹn irú ẹ̀ là ń pariwo ní Ifẹ̀ Wàrà bó lẹ́ ṣe gbà irú ìwé wo lẹ́ ṣe fún wọn tẹ́ ẹ fi ń fún wọn ní chance àti ní ọba kò yẹ kẹ́ fún wọn lọ́ba máa olórí ní ká máa ní ó dà gbọ́dọ̀ pé ń balẹ̀ pé ẹ kàn ní leader àwọn yìí ní ọmọ bí representative wọn don't give them that title again ẹ máa pè wọ́n ní sẹ́ríkì ládùúgbò kan ìgbàgbé ìlú wọn ni kò ti lọ jẹ́ sẹ́ríkì ara àwọn òfin tó yẹ kí àwọn bàbá yìí máa ṣe fún wọn nìyẹn gbogbo àwọn kábíyèsí àwọn ọba tá a ní ìjẹkújẹ òjẹ káyé yín ó nítumọ̀ ìjẹkújẹ Fúlàní wo màálù wo lẹ fẹ́ rà tágbára yín ò ká màálù wo lọ́pọ̀lọpọ̀ yín fẹ́ rà tápá yín ò ká níbi tẹ́ gàǹgà tẹ́ góńgódé ẹ̀ tún ń retí fún màálù ọ̀fẹ́ lọ́wọ́ Fúlàní ẹ̀ ń tìtorí rẹ̀ ń ti ẹ̀mí àwọn aráàlú sínú ewu ẹ̀ ń ti ẹ̀mí àwọn aráàlú sínú ewu torí ẹ̀ la ṣe ń pe ìpè tá a pè láàárọ̀ yẹn jọ nítorí Ọlọ́run ọba ẹ rí i pé kò sí kinní kan seriousness lélẹ̀ yẹn jọ mo bẹ̀ yín ni ẹ lọ wá ojútùú sí ilẹ̀ Yorùbá ó ní dìdáǹdè báyìí ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe ṣe ọ̀rọ̀ security kẹ ẹ mú lọ́kùnkúndùn ẹ má jẹ́ kí ní tí ń ṣẹlẹ̀ ní Kwara yẹn ó ré wọlé sọ́dọ̀ wa tó bá eré wọlé wàhálà tó bá gún ọ̀fà wá iná ti gorí òrùlé nù o iná ti gorí òrùlé nìyẹn o kọ́lọ́ọ̀ ṣàánú wa o ipa àwọn èèyàn wa because ìlú kéréje pọ̀ lọ́dọ̀ wa tí ò tóbi táwọn èèyàn bẹ ò pọ̀
òun nìkan tó ń bà wá lẹ́rù. Àwọn ìlú kéréje yìí dẹ̀ ní tá bá hit wọn lẹ́ẹ̀kan wọ́n clear wọn ni lórí pé àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀. dèmọ́ tó má dẹ̀ ń jẹ àwọn ìlú yẹn ni wọ́n mọ̀ jẹ àwọn ìlú ńláńlá náà mọ́. Àwọn ní plan, wọ́n ní mission, ṣùgbọ́n èyí ni ká ẹ má sùn lé. Gbogbo tẹ́ ẹ bá ní lábẹ́ ọ̀run tẹ́ ẹ lè fi dáàbò bò lóyún ẹ lọ fi dáàbò bò. Gbogbo tẹ́ ẹ bá mọ̀, gbogbo tẹ́ ẹ bá mọ̀. Kíní kan wá wà tí mo fẹ́ sọ, tí mo fẹ́ propose nínú fídíò yìí tó mú mi ṣe fídíò gangan. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba tó láyé àti tọ̀run, mo fi bẹ̀ yín, mo fa ọmọ bá wa bẹ̀ yín. Ẹ mọ̀ ìlú tẹ́ ẹ bá kẹ́fí wípé wọ́n ti wọbẹ̀, ẹ má jẹ́ kí ìlú yẹn, ẹ má dá ìlú yẹn dá. Gbogbo ìlú tó bá wà lágbègbè yẹn kí wọ́n gbà pé responsibility àwọn ni. Torí àwọn tí ó wà wọn lè pọ̀ tó ẹ̀yin tẹ́ ẹ bá dìde. Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní àìkọ́wọ̀ọ́rin ọmọ ejò ní máa ń ṣekú pa wọ́n. Tí ọ̀ká bá ṣáájú, tí èrè tẹ̀lé, tí àkekèé tí gbogbo àwọn ìjọ olóró tí wọ́n kóra wọn jọ, ta ni ó dùn ó? Ta lẹni náà tẹ́ni bàbá ńlá bàbá rẹ̀ dá tí ó dùn ó? Tàwọn nǹkan tá a dárúkọ yìí. Ìdí nìyí tá a ṣe pè yín pé ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá kẹ́fí wọn pé wọ́n wà nínú ìlú kan, gbogbo ìlú yòókù pátá tó yí ìlú yẹn po, ẹ prepare ara yín. Máa ṣe gbúrò pé wọ́n ti wọ Ìṣàrun. Èmi l'Àkúrẹ́ ni, èmi ní Ìgbàrà Òkè ni, gbogbo àwọn ìlú tó sọ̀rọ̀ àǹdí Ìṣàrun yẹn, gbogbo ọdẹ ibẹ̀ pátá ẹ péra yín jọ. Ẹ máa ṣe meeting lóòrèkóòrè, meeting òrèkóòrè, ẹ má lọ ká wọn mọ́, ṣùgbọ́n ẹ máa prepare ara yín. Gbogbo tẹ́ ẹ bá mọ̀ tẹ́ lè exchange lára ara yín, ẹ lọ mọ́ exchange ẹ̀. Ẹ prepare, ẹ gbà pé àsìkò tó láti jà fún ìlú bàbá yín. Bẹ́ẹ̀ la fẹ́ kó rí ní Ìfẹ̀wàrà. Gbogbo ọdẹ ìlú Iléṣà, gbogbo ọdẹ ìlú Iléṣà kó lu ọdẹ ó pè wọ́n jọ kí wọ́n ó prepare. Ẹgbà àti ọdẹ Ifẹ̀, gbogbo yín ẹ prepare ara yín. Ẹ gbà pé ẹ fẹ́ secure ilẹ̀ bàbá yín ni. Ogun òkúlẹ̀ Yorùbá rí o. Ogun òkúlẹ̀ Yorùbá rí o. Èèwọ̀ ni. Èèwọ̀ ni. Ẹ lọ wò ó, torí ẹ̀ ló jẹ́ kẹ́ ẹ ní ìtàn. Ìtàn tẹ́ ẹ sì ní, ìtàn àwọn akọni ni tó yẹ pé òyìnbó gan wọ́n máa ń cherish history yín, ó jọ wọ́n lójú gan wípé jagunjagun pátá gbà la bàbá tiwa. Torí ẹ̀ la ṣe ń pè yín gbọmọgbọmọ. Ẹ jẹ́ kí kíní yẹn, ẹ jẹ́ kí ọlẹ̀ nú mu, ẹ jẹ́ kí ìrandíran yẹn, ẹ jẹ́ kó gbé yín wọ̀. Ẹ má jẹ́ kí àwọn Fúlàní fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn kí wọ́n wá dojú ìjà kọ yín débi pé ẹ ní iye yín ó parẹ́, ẹ ní mọ tó yẹ kẹ́ ẹ mú. Ìdí rẹ̀ la fi ń pè yín pé ẹ dìde sọ̀rọ̀ ara yín. Ẹ má retí pé nìkan ń bọ̀ wá bá yín tí ó jà fún yín. Ẹ gbà pé yín lẹ fẹ́ jà. Ní Ògùn State ń bí, a rí preparation àwọn èèyàn pé àwọn èèyàn prepare gan. Pàápàá jùlọ àwọn Ẹ̀gbá prepare, wọ́n dẹ̀ ṣe tán láti defend ìlú wọn. Ìjẹ̀bú ti prepare láti defend ìlú wọn. Bẹ́ẹ̀ l'Èkó. Bí Èkó ṣe rí tẹ̀ ń wo tó dákẹ́ yìí, àwọn èèyàn prepare nínú Èkó gan. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ. Wọ́n prepare gan. Tá bá ṣe ọwọ́ gbé ni wọ́n mọ̀ pé wàhálà wà, báwọn èèyàn dóde wọn. Bọ̀ ẹ̀yin ìlú tó súnmọ́ etí Kwara lọ́hùn-ún, ẹ̀yin làánú yín ṣèyàn. Ẹ fúnra yín lásìkò láti máa ṣèpàdé. Ẹ fọ́nká. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín ní ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí tí wọn ò sí lọ́dọ̀ yín. Tí wàhálà bá dé yóò tètè mú yín lómi, láṣẹ ń ta yín lólobó gbogbo gbà. Tí wàhálà bá dé yóò mú yín lómi, láfẹ́ ń ta yín lólobó. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, tí ẹ bá ti kẹ́fìn kankan, ẹ pè ìlú òdì kejì. Ẹ share nọ́mbà yín. Ẹ jẹ́ kí nọ́mbà àwọn olóọdẹ, kí nọ́mbà àwọn wà káàkiri.
tí ó wà lọ́wọ́ ẹni nọ́mbà ara yín tẹ́ fi lè pè tí wàhálà bá ti wọlé sódà àwọn ìlú yòókù náà mobilize wa yóò fi lè jẹ́ àgbájọ owó láàfin sọ̀yà ọwọ́ kan ò dẹ́rù gbé lórí báwọn bàbá wa ti rìnrìn àjò wọn láti jọ́ nìyẹn jọ́ nítorí tọ́lọ́ọ̀ba ogo ò ní tẹ̀yìn gbé wúru Yorùbá o ilẹ̀ Yorùbá ò ní dilẹ̀ ilẹ̀ ọ̀fọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè àwọn àtọ̀húnrìn wá tá a mọ̀ràn wọn àwọn ìran kíran wọn ò ní jọba lé wa lórí a ní rí ogun ẹ̀mí àmọ́ ńlẹ̀ Yorùbá a ní rí mọ́ tá bá wá rẹ́ni tí ń gbèrú rẹ̀ ilẹ̀ ó lanu yóò gbé mẹ́kàló lágbára àwọn baba ńlá wa nítorí pé àwa ò lọ gbésùmọ̀mí ká anybody mọ́lé àgbálẹ̀ onílẹ̀ mọ́ tiwa ntọ́lọ́n fún wa la dólé lórí la sì ń ṣiṣẹ́ lé lórí ọlọ́ọ̀bá tó wá láyé kò ní jẹ́ kó gun ayé borí wa o abẹ ní ẹjọ́ nítorí Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ dé ilẹ̀ Yorùbá ẹ má ṣàsùnkùyè àsìkò yìí ẹ dìde láti resist wàhálà ipa yín ó ká wọn o ẹ̀yin lẹ borí o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin lẹ borí àwa là borí bí ó ti rí nù àṣẹ Èdùmàrè.